ẹgbẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wò wá ìwọ tó ń pè wọlé ẹni ẹ má ti pè wọlé ẹgbẹ́ mi ìwọ tó fẹ́ ọ̀dà fún pírọ́dọ̀tì báàgì wa wà báàgì ńlá wà báàgì kékeré wà ẹ wá gbọ́ mi ọlọ́run ṣe promo lọ́wọ́ ìwọ tó bá ti ra báàgì ìwé ọba Sulemon Ẹgbẹ̀jì ó ti wà nù rẹ̀ gbọ́ mi ìwọ tó bá wọ́pọ̀ ti lo gbogbo àwọn òkú wá pọ̀ dẹ̀ ní bó o fẹ́ ràwé ìwé iná wà tààtà lọ́tọ̀ gbọ́ mi gbogbo àwọn àṣírí pípé gbogbo àwọn àṣírí tí ọba wa ń sọ nípa ewé àtẹ̀gbò òun ló wà nínú rẹ̀ bí wọ́n ṣe sọ òun la ṣe kọ́ kalẹ̀ ó wà bíbẹ̀ ó ní ṣé a ti rí ewé àtẹ̀gbò àṣírí ọ̀la bí àwọn ojú oorun ni àbẹ́jọ́ sọ gbogbo àwọn ọ̀fọ̀ gbogbo àwọn àyájọ́ tí bàbá wa Sulemon Ẹgbẹ̀jì tí wọ́n máa ń sọ yẹn ọlọ́gbọ́ owó àbíbí dáadáa ẹgbẹ́ mi kò sí bọ́ọ̀sì lè ṣe kí ni bọ́ọ̀sì lè lò ó. ìlera lọ́rọ̀ ìlera ló ṣe kókó. ọlọ́gbọ́ ọlọ́run ó ṣe kókó ẹ súnmọ́ bí ọ̀rọ̀ ọgbà mi ọ̀rọ̀ lórí ìlera ń lásọ nípa rẹ̀ lọ́jọ́ ti tòní ọ̀rọ̀ lórí ìlera gbọ́ mi kó lógún ọkọ̀ kó lógún ilé kó ní owó ní báàgì kó pọ̀ gbọ́ mi tó o bá ní ta ló wà bẹ́ẹ̀ hello ta ló wà bẹ́ẹ̀. ẹ káàsán o láti ìlú wo láti ń pè wá. Wòlíì Adéyẹmí láti Àbújá. láti Àbújá à ń gbọ́ igi la fẹ́ bàbá. Ẹjọ́ náà tó bá ti lè gẹ́ẹ̀tì tó jẹ́ èdè mi. Bẹ́ẹ̀ ṣe lè gẹ́ẹ̀tì ẹ̀ náà ní pé nọ́mbà tẹ́ ẹ pè yí ẹ àìrẹ̀ lórí WhatsApp kẹsàn nǹkan tá ẹ fẹ́ síbi bẹ̀ wọ́n á sọ price fún yín wọ́n dẹ̀ sọ bó ṣe máa tẹ̀ yín lára tẹ́ ẹ bá ọ̀dà lónìí kó tó tó aago 12 ọ̀la ẹ ti rí ìgbà lẹ́kọ̀ọ́ ẹ ti rí ìgbà l'Àbújá ṣé ẹ ti gbọ́ sáà. Ẹ ṣe gbọ́ sáà. ẹ sọ nǹkan tó ń ṣe yín ẹ dẹ̀ mọ́ gbà pé tẹ́ bá rà á ìwé ẹ bá Sulemon Ẹgbẹ̀jì ó wà ń bẹ̀ ẹ ṣe àdúpẹ́ o ẹ kéré okòdélé ẹ ṣe o ẹ gbọ́ mi gbogbo àwọn èèyàn náà ti ń pè wá àwọn èèyàn ń béèrè ẹ gbọ́ mi 09020171999 09020171999 a ti sọ fún yìí ìlera wa ìlera yín ìlera wa ń ló ṣe pàtàkì ń ló ṣe kíni ń ló ṣe kókó ẹ gbọ́ mi tí ò bá sí ìlera téèyàn bá wà lórí àìsàn wàhálà ní ìdààmú ni Ọlọ́run ní jẹ́ ká bá àìsàn ló gbà ìlera wa ṣe kíni ìlera wa ṣe pàtàkì. ìlera ògùn ọrọ̀. ìlera ní ògùn ọrọ̀. ìlera wa ṣe pàtàkì. ọlọ́ngbọ́n ṣe pàtàkì Julius tó wà bẹ́ẹ̀. ìlera ògùn ọrọ̀. ó wà bẹ́ẹ̀. ìlera wa ṣe gbogbo. Súnmọ́ bí kẹwàá gbọ́. ọ̀rọ̀ lórí ìlera. ọlọ́ngbọ́n ọ̀rọ̀ lórí ìlera ló ṣe pàtàkì ó bọ̀ ṣe kókó ẹgbọ́n mi ẹ̀rọ one stone ẹ̀rọ aláwáfì ẹ̀rọ pásí ẹ̀rọ sùláfì kò sí irú àìsàn tó lè ṣe yí ẹ̀yẹ ti rọ́dà fún báàgì ìwọ́n tó àwọn ẹlú òyìnbó ó nídìí báàgì o àwọn páàkì báyìí ó ní wọ́n nídìí ó rèé páàkì báyìí ó ní wọ́n nídìí gbogbo ọ̀tá wa ló òyìnbó ó tẹ́yìn nídìí rèé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹgbẹ́ mi ẹ̀yin nídìí báàgì ẹ̀rọ báàgì ìwé ẹ̀bá Sulemon Ẹgbẹ̀jì ó ṣe kí ni ó ti wà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bára láti ló òyìnbó ọlọ́ngbọ́ a máa fún yín ní ìwé ẹ̀bá Sulemon àti díìskì a máa fún yín sí. ìlera ògùn ọrọ̀. ọlọ́ngbọ́ ìlera wa ṣe pàtàkì. ó ṣe pàtàkì ó ṣe kókó ìlera ògùn ọrọ̀. ìlera ní ògùn ọrọ̀. ìlera wa ṣe gbogbo. ọlọ́gbọ́ òótọ́ ni ìlera wa ṣe pàtàkì. àti ìgbà tí mo ti lò làwọn fi
ṣe dédé fọmọbìnrin làwa fi ń tì ní kò fẹ́ lura. òdodo ọ̀rọ̀ bómi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ làwa fi ń tì ń bú jẹ̀díjẹ̀dí sí. ẹgbẹ́ mi bàbá wa Sulemani Ẹgbẹ̀jì wọ́n ní ká sọ fún wípé àwọn ti bẹ̀rẹ̀ ṣe padà wípé gbàtà ti ṣe ọdún tán lónìí àwọn èèyàn kọ́dọ̀ bá Sulemani Ẹgbẹ̀jì bàmú ní lónìí tá a sọ pé bàbá ọlọ́gbọ́ láti inú àwẹ̀ àti mísì yìí bàbá ní àsìkò tá a bá gbàwẹ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ gbà àwẹ̀ dáadáa ṣùgbọ́n lẹ́yìn àwẹ̀ báyìí a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ máa dẹ́yìn èèyàn a gbọ́dọ̀ máa dá ilò àwọn èèyàn wá bèrè fún láwáfín àwa sọ fún yín pé ẹ gbọ́ mi gbogbo àwọn pírọ́dọ̀tì wa yìí ẹ béèrè fún ó wà lákàtà wa gbọ́ mi nílé sẹ́tà wà yìí ìgbà wáṣẹ̀ Adùn Àṣà Yorùbá TV ta ló wà ń bẹ̀ o hello ta ló wà ń bẹ̀ yes ta ló wà ń bẹ̀ o ẹ pẹ̀lẹ́ sà láti ìlú o láti Ìlọrin ni sà. láti Ìlọrin Àfọ̀njá ẹnu dùjú yọ à ń gbọ́ ìkìlẹ̀ fẹ́ o. ẹ pẹ̀lẹ́ sà sí pàmí lórí program yín lórí ní Ghana wọ́n wá láwọn tó ń pe nọ́mbà yín ò lọ. àpé kò lọ apá torí àwọn èèyàn tó ń dẹ̀ wá láàmú ni ẹ bá ti mẹ́sẹ́jì wá lórí WhatsApp á dá yín lóhùn orí ètò la wà báyìí sórí ètò lẹ́fẹ́ dá sí náà bẹ́ẹ̀ pé wá padà lẹ́yìn ètò. ó dà á pè padà àwọn tó fẹ́ pè é láti Ghana mo ti àpáàjì ń papọ̀. láti Ghana ẹ sọ fún wọn pé kí wọ́n ráì wá lórí WhatsApp tó bá ti ráì wá lórí WhatsApp á dá wọn lóhùn nọ́mbà yìí àwọn èrò máa pọ́n bẹ́ẹ̀ tó bá dẹ̀ wá láàmú ọ̀rọ̀ tá a bá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á ní ká tuntun sọ torí ẹ̀ la ti máa pa á ṣùgbọ́n tá a bá ṣètò lọ́wọ́ báyìí àwọn èèyàn máa pè wọlé ṣé ẹ ti gbọ́ ẹni kan pè wá láti Ghana àwọn èèyàn wò wá láti ìlú òyìnbó wọ́n wò wá láti Amẹ́ríkà gbogbo ẹ̀yin tẹ̀ wá Ghana ẹ̀yin tẹ̀ wá Dubai ẹ̀yin tẹ̀ wá ní Israel ìlú wo nìyẹn náà ìlú wo lọ́rẹ́ mi yẹn wà náà Germany àti Dubai àti Amẹ́ríkà àti London àti ṣe nílùú òyìnbó akíyó ní London lẹ́yìn wà akíyó àṣeyín pẹ̀lẹ́ láwáfín ó ṣe gidi. tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ láwáfín tí ẹ̀yìn ríro gangan nǹkan oṣù tí ó ṣe dédé fọmọbìnrin láwáfín tí ní kò fẹ́ lura. òdodo ọ̀rọ̀. ẹ wo bá a ti sọ̀rọ̀ lórí láwáfín ẹ gbọ́ mi bàbá Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lórí ìwọ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ gbọ́ a ṣe wàhálà ká tó kó ìwé yìí ká tó kó jọ ká tó kọ́ ẹ gbọ́ mi ká tó táìpù ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá ni ẹ̀yin tẹ́ bá tó gbé bàbá ẹ sọ̀rọ̀ yẹn tán ẹ lè sọ tán orí YouTube láti lọ wò tán ìwọ tó wò ó lórí Facebook tó ò rí wò tán máa lọ sórí Adùn Àṣà Yorùbá TV wàá rí ń bẹ̀ máa lọ sórí Ìgbà Wáṣẹ̀ lórí YouTube wàá rí bẹ́ẹ̀ ẹ gbọ́ mi Ìgbà Wáṣẹ̀ phase 1 Ìgbà Wáṣẹ̀ phase 2 tẹ́ ń wò wá adúpẹ́ lọ́wọ́ yín o báwo lọ ti fẹ́ mọ Ìgbà Wáṣẹ̀ phase 1 báwo lọ fẹ́ ṣe mọ phase 2 gbọ́ mi lórí phase 1 àti lé lọ́dẹ̀ 1,000 lórí phase 2 a wà ní 2 plus àbí 28,000 ńlá wà ó náà lọ díẹ̀díẹ̀ ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ènìyàn ìwọ la fọ́lọ̀ méjèèjì lọ sórí YouTube bẹ́ẹ̀ náà fọ́lọ̀ rẹ̀ lọ sórí Instagram fọ́lọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́gbọ́n bàbá wa Sulemani Ẹgbẹ̀jì akínyìn o iṣẹ́ ọpọlọ ni sẹ́wárí gbogbo oògùn yìí yàtọ̀ sí one stone tó ti wà ní capsule gbogbo ẹ náà fẹ́ wà ní capsule torí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó torí DHL dájọ́ páwọn ò lè gbé olómi ẹgbọ́n mi àlùjọ ẹkọ ọkọ̀ òkè àtàkálẹ̀ ọ̀pọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ òun náà ti fẹ́ wà ní capsule láwáfín òun náà ṣe kí ni òun náà ti nàyẹ ẹ ká gbọ́ ìpolówó láwáfín lẹ́ẹ̀kan sí ká tó máa lọ kárẹ̀gbọ́ ti sùláfín à ń bọ̀. jẹ̀díjẹ̀dí ò sí mọ́ tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ láwáfín tí ẹ̀yìn ríro gangan nǹkan oṣù tí ó ṣe dédé fọmọbìnrin láwáfín tí ní kò fẹ́ lura. òdodo ọ̀rọ̀ bómi ti poró náà tó jọ. gbogbo ayé tá ń bẹ̀rẹ̀ nọ́mbà pé báwo la ṣe fẹ́ ọ̀dà fún ẹgbẹ́ o ẹgbẹ́ mi o ẹgbẹ́ o tẹ́ ẹ bá lọ sọ ní páànù lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ní wọ́n sọ pé wọ́n ń ṣe promo lọ́wọ́ irọ́ ni o iye táǹtálẹ̀ máa ríra lọ́hùn ṣùgbọ́n àwa nìkan Ìgbà Wáṣẹ̀ nìkan láti ṣe promo òun lè ti máa rí ìwé yìí òun lè ti máa ríra ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ṣe kò sí ìlú tẹ́ ẹ wà yóò kẹ́yìn lára ó náà o 20 17 19 99 ó náà o 20
17 19 99 gbá mi mọ̀ pé tó rà lè pè kó mọ̀ wà available ṣùgbọ́n ìwọ lọ sórí WhatsApp ẹ tó bá ti dórí WhatsApp ìwọ kàn ti fi mẹ́sẹ̀gì lẹ̀ ọlọ́ngbọ́n ojú ẹsẹ̀ la máa dẹ lò gbogbo ẹni tẹ́fẹ́ máa wo bàbá ẹ lọ sórí StarTime lórí Nígbàtí tẹlifíṣàn láago 7 lójoojúmọ́ òun lè máa rí bàbá wò tó bá di ọjọ́ Saturday àtọjọ́ Sunday lórí Nígbàtí tẹlifíṣàn ẹ máa rí bàbá wò láago 7 lálẹ́ ẹ̀dẹ̀ máa rí wọ̀ wò láago 9 lálẹ́ náà ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday ọba Suleiman Ẹgbẹ̀jì ọlọ́ngbọ́n wọ́n ju gbogbo àwọn ológun lọ adúpẹ́ lọ́wọ́ ìyá omi alájù ọlọ́ngbọ́n ìyá dáadáa níyàwó ìyá omi alájù ọlọ́ngbọ́n èèyàn gidi nù ó fún ọlẹ́bùn ọdún kéèyàn wò sùsùsù kó ní Kẹ́hìndé Abíọ́dún ó yá gba ráìsì àpò kan ọ̀gá àjò ó yá gba ráìsì àpò kan Julius ó yá gba báàgì àpò kan ó yá Sẹ́kẹ́ gba báàgì àpò kan ó dẹ̀ fún wa ní báàgì àpò kọ̀ọ̀kan ráìsì tani òun kan tí ráìsì ń sọ ní ìsìn adúpẹ́ lọ́wọ́ yìí o Ifágbéró ọmọ òrìṣà tọ́lá adúpẹ́ lọ́wọ́ yìí o àfọ́fà èèyàn àfọ́fà ò pé rárá ìyàwó àfọ́fà ni ó ní Kẹ́hìndé Abíọ́dún òmò ní ó ní gba jàlámíà ó fún mi jàlámíà 28 ó fún ìyàwó mi 5 kò kà fọ́gàjò ó rẹ̀ fún Julius ṣùgbọ́n òun pé tiwọn náà ṣe kí ni tiwọn náà ń bọ̀ ta ló wà ń bẹ̀ hello ta ló wà ń bẹ̀ o hello ta ló wà ń bẹ̀ hello ó rẹ bẹ́tẹ́ àwa náà kọ́ ó rẹ bẹ́tẹ́ ni ẹ gbá mi. Akíbádé iṣẹ́ tó wá rù hàn gàgà báyìí. Ó fẹ́ wàá ṣe ní wọ́n sùn lóru. Ẹ̀yọ́ ni ya. Ó dà rírì náà kò fẹ́ já gara. Wò ó òun ló mọ̀ fúnra ẹ̀. Ní tó báyìí ló ń dé mara Akíbádé ló jẹ́ gbọ́ látọjọ́ yìí. Níbi tí Sulafin wà. Sulafin lọ́pọ̀ ẹ̀. Fún àwọn kára. Ojú ríran dédé. Yes. Kára ríro dìgbàgbé. Ọwọ́ kan. Ẹ máa lo Sulafin. Kára dúró dédé. Ẹ máa lo Sulafin. Kára gbógun. Epo igi àtàtà la fi ṣe. Sulafin wà ní olómi àtọ́níyẹ̀kọ́ pàwọ́dà àjọ NAFDAC. Ọlọ́ngbọ́ Sulafin nìyẹn ìwọ tójú ẹsẹ̀ bàràbàrà tójú òrí náà dáadáa ìwọ gbé Sulafin ìwọ gbé lura sáwọn èèyàn wà bẹ́ẹ̀ ìwọ gbé lura ẹ gbọ́ mi àwa ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní gbọ́ mi ò ní o àwọn oníwí ìwé asẹ́ padà mọ́ torí bàbá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àwọn náírà wọ́n jáde lọ́jọ́ ti tòní ẹ gbọ́ mi ẹ gbọ́ mi dáadáa. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta àmà tó jojo mọ́. Bẹ́ẹ̀ ni. Jẹ̀díjẹ̀dí. Yes. Ara ríro. Yes. Ìṣe déédéé. Bẹ́ẹ̀ ni. Fọlọ́mọkùnrin. Fọlọ́mọbìnrin gan. Ẹ̀yìn dídùn. Yes. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn ní ẹ̀lọ́ wa kára wá lè jí pépé. Kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. One stone capsule. Jàdídé aláyẹ̀ ní òkè. Ságiri làgiri ọ̀dàgiri kàkàkà. One stone capsule là ń pè rí nì. Tí a fi wé àtẹ̀gùn ṣe láti iléeṣẹ́ SULAWOG Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Lọ́pọ̀ ewé àtẹ̀gùn pọ̀ lódì capsule. One stone capsule. Olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 DSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin. Tàbí kó máa pè ọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999. Nọ́mbà yìí náà sì tún ní WhatsApp nọ́mbà wọn. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún one stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí. Lọ́gán ni ó sì kàn yín lára. One stone Àkànwó ìní ọmọ kújọ mẹ́ta ewu lẹ tún wá rí ṣe sáré mọ̀mọ́ báyìí. Ẹlẹ́gbọ́n ó ti sún mi bá a ṣe ń bọ́ nínú nǹkan tá a tún kẹsẹ̀ bọ̀ míì. Ẹ má jẹ́ oṣù ọ ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ. Ngbà àìpasíre oògùn nú àìpasí iṣẹ́ kí ni ṣe ó káre láyé ajẹ́bí idé oògùn bílẹ̀ tó ṣe sàn ní àìpasí tó ń kojú ìṣòro ẹ̀jẹ̀ ríru. Èmi lórí fífọ́ ni o ara ríro káàrọ̀ ó máa gbóná àbàjì ká má rọrùn sùn déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó wá gbọ́ sàgbàdéwé ni àìpasí tí mú ní ṣe kébékébé ju ọjọ́ orí ẹni lọ. Àjọ NAFDAC sì jẹ́ lóòtẹ̀ kó dára láti kọjá sọ́fun ẹni. Bó ṣe bẹ lólómi ló ń bẹ ní ìyẹ̀fun powder. SULAWOG Tradomedical Nigeria Limited ló ń ṣe gbòógì ìbá àti àìpasí. Wọ́n wà ní làkàwọ̀. Ọlọ́ngbẹ́ gbogbo product wa yìí ni àwọn NAFDAC náà jẹ́ ló dẹ̀ gbà wípé ó lè lọ sí ọ̀nà fún ẹgbẹ́ mi gbogbo àwọn tó wà ní Amẹ́ríkà tó wà ní US ẹgbẹ́ mi bó ṣe máa tẹ̀ yín lọ́wọ́ Ọlọ́ngbẹ́ ìrọ̀rùn ni gbogbo àwọn tó ti rà nílùú òyìnbó gbogbo wọn náà kan sára
sí àwọn ògùn bàbá wa Sulemani Ẹgbẹ̀jì ẹgbẹ́ mi nǹkan ọ̀la àṣírí nǹkan ọ̀la ó wà nínú ìwé yìí ọlọ́gbọ́n orí ọ̀ka ẹ fẹ́ jẹ́ ká fún yín ó wà bẹ́ẹ̀ àṣírí ọ̀la bí wọ́n gẹ́gẹ́ bá ti lè ṣe fúnra rẹ̀ bàbá Sulemani Ẹgbẹ̀jì ó ti wà ń bí ẹgbẹ́ mi àkàrà ọ̀gán ṣé ẹ rántí bàbá sọ̀rọ̀ nípa àkàrà ọ̀gán ìwọ tó fẹ́ lo ìṣọ́ra ògùn ṣọ́ra ṣe kí ni ó wà ń bẹ́ẹ̀ ìwọ tó ọ̀rọ̀ ọmọ bí gbọ́ mi bó o ṣe lè ṣe tí wàá fi lù pọ̀pọ̀ fúnra rẹ̀ ó ṣe kí ni ó wà ń bí bàbá wa Sulemani Ẹgbẹ̀jì àmọ̀ kí yín ẹ mọ̀ ṣeun àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́ngbọ́ ẹ ṣe gan o gbọ́ mi báwo ni wọ́n ṣe lè ríra báwo ló ti fẹ́ máa lò ó wà nínú ìwé yìí. tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ láwa fíìtì ẹ̀yìn ríro gangan nǹkan oṣù tí ó ṣe déédéé fọmọbìnrin láwa fíìtì. 090-2017-1999 090-2017-1999 kò sí nǹkan tí ó sínú wẹ̀yìn tí ọba Sulemani Ẹgbẹ̀jì tí wọ́n tán ti sọ ọlọ́run àwọn tẹ́jọ́ tó ẹntì ejò tó sàn pa ẹtẹ́jọ́ èyí ò báyìí lágbára ẹntì ejò tó sàn yes ìwọ tẹ́jọ́ sàn ìwọ tó ń jojú oorun ìwọ tó ń jojú oorun ìwọ tí ó ń bá tọ́ ní ìbálòpọ̀ lójú oorun gbọ́ mi gbogbo ẹ̀ ló jẹ́ kí ni òun ló wà ń bí ọmọ yìí dá ẹ bá wa gbé sí ẹ dákun ẹ bá wa gbé sí àti fẹ́ máa lọ nìyẹn o àti fẹ́ máa lọ nìyẹn o lọ́jọ́ ti tòní ẹ ká máa fẹsẹ̀ rájò díẹ̀ àti fẹ́ máa lọ nìyẹn o 090-2017-1999 nọ́mbà tó fi máa ọ́dà fún product àbọ̀bẹ́ bàbá Sulemani Ẹgbẹ̀jì sọ̀rọ̀ ẹgbẹ́ mi báàgì wà ó wà àlùjọ gángan ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó kẹjọ jó rí ẹ lọ gbọ́ mi ìwọ tó lè tàtẹ̀ kọlẹ̀ ìwọ obìnrin tí nǹkan rẹ tó tí nǹkan oṣù rẹ tó ṣe ségesège ó ṣe kí ni ó wà ń bí. àkókò olùtẹ̀ lórí wa koríko tó bá ti tẹ̀ kò ní gbèrí o ìyá ni yóò yá lọ́dọ̀ yín tó bá rò láròjù níwájú wa ìyá ò ní wá wí. bàbá Sulemani Ẹgbẹ̀jì wọ́n ti ń dáyàn lóhùn gbọ́ mi má pè mí má béèrè ibikíbi tó bá ti wà tó bá ti d'Ógbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà bó ọlọ́kadà Alhaji Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ọ̀dọ̀ àbáná máa gbé ẹ dé gbọ́ mi ò ní láti pè láti béèrè kò sígbà tó o lè lọ mọ́lẹ̀ lọ́jọ́ Thursday tẹ̀mọ́lẹ̀ lọ́jọ́ Friday kò sígbà tó o lè lọ ọ̀dọ̀ Alhaji Sulemani Ẹgbẹ̀jì wọ́n ti ń dá àwọn èèyàn lò lọ́wọ́ ìwọ tí nǹkan bá ṣe lọ sọ́dọ̀ wọn. ẹgbẹ́ mi èmi ní Kehinde Biodun ọmọ Fílípù ẹgbẹ́ mi ọ̀gájọ wà bí Julius wà bí Kehinde wà bí ọlọ́gbọ́n sẹ́kẹ́ndẹ̀ wà bí kí lórúkọ ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ yìí o ìlérí náà wà bí ilé agbára kú lọ́jọ́ ti tòní adúpẹ́ lọ́wọ́ yìí tẹ́ ń gbé sókè tẹ́ ń fà nísàlẹ̀ adúpẹ́ lọ́wọ́ yìí o àmọ́ lóore o gbogbo èyí tẹ́ wò wá ojú tẹ́ fi wò wá ojú náà ò ní fọ́ bó kò ṣe jẹ́ tọ́lọ́run. tí o bá jayé títí má ṣe gbàgbé igi jẹ́gẹ́dẹ́ ọmọ jogun. dámi tó o bá jayé títí má ṣe gbàgbé àwọn pírọ́dọ̀tì yìí tó o bá jẹ tó o bá mu gbọ́ mi ìlera lóògùn ọ̀rọ̀ kì í sí ìgbà tó bá tó rí ọ nìkan tó bá wá pírọ́dọ̀tì káàkiri ìwọ tó lárúgbó ńlé ìwọ tó lágbàlagbà ra báàgì gbé fún ọ pàṣẹ ní báàgì ńlá láti báàgì kékeré ìwọ ra àwọn pírọ́dọ̀tì wa ìwọ dẹ̀wò yóò bá ní dẹ̀wò ló bí yẹ ọ̀kẹ́rẹ́ dẹ̀wò ọ̀dà fún pírọ́dọ̀tì wa.
onílù bàbá wa Sulemani Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àwa ni wọ́n ní onílù wọ́n ní ewé tó wà lórí omi wọ́n ní kinní kan rẹ̀ wà nísàlẹ̀ òòrùn àwọn bá ṣe pariwo yìí ọlọ́gbọ́ bàbá Sulemani Ẹgbẹ̀jì wọ́n wà lẹ́yìn wa àwọn lọ́ní Kehinde Biodun mo ní wọ́n ní ọ̀gájọ́ wọ́n ní Julius Sẹ́kẹ̀ Kehinde báwo ni àwọn ènìyàn wa báwo ni wọ́n ṣe ní máa dààmú báwo ni wàhálà ò ṣe ní jẹ́ tiwọn torí ẹ̀ la fi gbé ọgbà àwọn pírọ́dọ̀tì la ṣe gbé jáde. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọdún bàbá mi o akọ́lọ́ fi ṣe àbá Sulemani Ẹgbẹ̀jì wọ́n tó bẹ́ẹ̀ dà fún product àti pé bá lọ́jọ́ tòní 09020171999 09020171999 09020171999 oṣù kan láì fi ṣe product yìí láì fi ṣe promo bókò ṣe ń jẹ́ tọ́lọ́ oṣù kẹ́rẹ́dẹ̀ máa bá pàdé lójoojúmọ́ ìgbà mi ẹ̀mejì lójúmọ́ ìgbà mi ẹ̀mẹ́ta ìgbà mi ẹ̀kan lójúmọ́ bẹ́ẹ̀ ṣe máa bá pàdé ń nù àti bẹ́ẹ̀ bá lọ́jọ́ tó nínú wo ẹ wò ó. ẹgbẹ́ mi kò easy kọ́mọkùnrin máa pariwo kó máa làágùn ẹgbẹ́ mi oògùn tá a polówó yìí olóyè kó ká mi lára báyìí lóyè ká máa kígbe báyìí product yìí ṣiṣẹ́ àwa ń lò ẹnìjọ́ tí mo lò ó ti ṣiṣẹ́ lára mi ẹ wò ó ti ṣiṣẹ́ takuntakun lára mi. bá mi ṣètọ́jú orígádé rasake bàbá mọ́ríà. bàbá Sulemani Ẹgbẹ̀jì ẹ bá a ṣèrántí bàbá yìí tó ń jẹ́ SULAWOG tó ń jẹ́ Sule ẹ̀yin gẹ́gẹ́ ní àdúgbò lọ́wọ́ yìí o. àkókò tó tẹ̀ lórí wa àkókò tó tẹ̀ lórí wa orígbó tó bá ti dà. àwọn kọ́ máa ya ẹlẹ́nu bóyá lọ́la ẹ máa rí àlejò lórí ètò yìí tó wọ́n bá a sọ̀rọ̀ lórí ìlera lọ́rọ̀ àti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní èmi orúkọ mi ò yí padà ọmọ ọba Biodun Kehinde Philip olórúkọ tèmi Ìrẹsì Òbí onílé bàbá tó bí mi lọ́mọ onílé ìyá tó bí mi lọ́mọ ẹgbẹ́ mi ìlú Ìlọrin Èkó rárá mi ò sí lẹ́kọ̀ọ́ àwọn kan láwà lẹ́kọ̀ọ́ àwọn láwà nílẹ̀ Yorùbá akí gbogbo ọba ilẹ̀ Yorùbá o akíyí o lọ́la a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó máa bu àwọn ọba Yorùbá a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó wípé wọ́n rí àwọn ọba Yorùbá wọ́n rí wọn fín a fẹ́ sọ̀rọ̀ àṣírí kan tó wà lára àwọn ọba a fẹ́ sọ fún wa tó bá di ọ̀la bí ògo ṣe ń jẹ́ títọ́ lọ 2017-1999 ẹgbọ́n mi wọ́n ní mo ti ń pariwo jù pé kí n má pariwo mọ́ ẹgbọ́n 2017-1999 ẹ wò ó kò mọ́ mi lára ká máa kígbe ló mọ́ wa lára òun ò lè wọ́n ti mọ́ wa lára ní 2017-1999 àwa ti bá wọn ní bọ́ọ̀lù ṣe rí ni olóyè kó mọ́ wa lára sọ̀rọ̀sọ̀rọ̀ làwà àwọn ọmọ nǹkan míì ṣe ká sọ̀rọ̀ ká múnú àwọn èèyàn dùn òun ló ti mọ́ wa lára ẹ wò ó lọ́jọ́ tòní kò ní jù báyìí lọ orúkọ mi ò yí padà ọmọ ọba Biodun Kehinde Philip olórúkọ mi ìwọ̀pẹ́ yàrá fáwọn pírọ́dọ̀tì wa 2017-1999 ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń láìkì péjì yìí tẹ́ ń ṣíà prógrámù yìí àkàndùn òní mú yín lọ́wọ́ wàhálà ìdààmú kò ní jẹ́ tí ìwọ tó ń wọlé tó ń tún wò tó ń ṣíà prógrámù yìí tó ń láìkì péjì yìí tó ń lọ sórí YouTube ojú ẹ̀ ò mọ̀ ní fọ́ gbọ́ mi àkàndùn òní mú ẹ lọ́wọ́ àkàndùn mọ̀ tún dáa gbọ́ mi stroke ò ní gba apá ẹ̀ kan kò ní gba ẹsẹ̀ ẹ̀ kan kò ní gba ojú ẹ̀ kan gbọ́ mi ìwọ tó ń ṣe prógámù yìí ìwọ bá dẹ̀ ṣe ààrẹ náà wàhálà ìdààmú kò ní jẹ́ tiẹ̀ o wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi náà gbogbo ẹ̀yin tẹ́ wò wá tá a jọ mú ètò ìwáṣojúmọ́ máa rí wàhálà ìdààmú ó kéré ni ó pọ̀ ni wọ́n ń pín ni nítorọ́ kọ́bọ̀ ni kò ní jẹ́ tèmi àti yín ẹ wò ó lọ́jọ́ ti tòní bye bye world bye bye for now.